Hallelujah. 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 Oh. Hallelujah. 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 Lovely Sunday, last Sunday of the month of June. Ògo f'Ọlọ́run lókè ọ̀run. God bless you as you join me. Join me, join me, join me. God bless you all. You're welcome and welcome and welcome and welcome. Welcome, welcome, welcome. Hallelujah. Hallelujah. Oh, Bubule. Hallelujah. You're welcome, you're welcome, you're welcome. God bless you, God bless you, God bless you. May Jehovah Almighty honor you. We give glory to Jehovah Almighty for seeing us almost through the month of June. Ontolo nìyẹn o, ọ̀rọ̀ Síkírà. 2025. Ó ti ń palẹ̀mọ́ o. 2025 ó ti ń palẹ̀mọ́ o. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, lọ́kùnrin lóbìnrin. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Thank you all for joining me. Okay, we are set. We are set. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Oh. Daddy DRS. Ekale, sir. Good evening, sir. Aku ọ̀sẹ̀ tuntun. A tún wá ṣe lórúkọ ti Baba àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. God bless you. I love you all with the love of Christ. You're welcome. You're welcome. You're welcome. We can all see the person we are going to discuss about tonight. It's a lovely brother. God bless him. God bless his ministry. Ìgbógbáyé dìtẹ̀ mọ́ wa.
wọ́n gbọ́dọ̀ tẹríba fún Olúwa. Àwa ọmọ ìjọ mímọ́, ká dìde ká yìn Olúwa. Hallelujah ni orin wa. Hallelujah wà nínú ìṣe wa. Bluetooth mode. Bí ayé fẹ́, bí ayé kọ̀, wọ́n tẹríba fún Olúwa. Lovely Sunday, lovely Sunday, lovely Sundays to each and every one of us. I really appreciate you. Thank you for joining me on this side. Wherever you are joining me from, Jehovah's grace, love, and kindness will not depart from you in Jesus' name. Lórúkọ Jésù Kristi, àánú wa, Ọlọ́run ọba Elédùmarè, àwọn ọ̀tá, àwọn tí wọ́n ń ṣọ́ ni, tí a ò dẹ̀ ṣọ́ wọn, ṣùgbọ́n tí wọ́n ń ṣọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀. I think it's good like this. Iná yẹn ń ṣe bákan lójú mi. Ó dá pé ẹ rí mi dáadáa, mo clear now, àbí? Ọlọ́gbọ́n Rótìmí Emmanuel. I gave that name to a darling brother-in-law. I don't call people by their names, giving name or family name. I always give a pet's name. I call him Ologbon. He's so wise. Jehovah Almighty bless him with wisdom. I love you all with the love of Christ. Good evening, everyone. I cite you, my darling, my sweetheart, my all in all in Christ Jesus. Hallelujah. Olushola Babalola Adebola, you are welcome in the mighty name of Jesus. I welcome you all. Daddy Elufisan, Omoba Ayaba, wow. Okuko, Omoba Ayaba, Okuko. Ìyá ọba. Ọba fúnra rẹ̀. Happy Sunday. Sẹ́kẹ́sẹ́kẹ́, mọ́mọ́. Màámi, owó ni mò ń kó, ọlá ni mò ń kó, àlàáfíà ẹ̀mí gígùn ni mò ń kó látorí ìtẹ́ Jésù Kristi wá. Gbogbo ẹ̀yin tí Mọ́ríkà pátápátá tí mi ò tí rorúkọ yín. But Jehovah Almighty knows you more than anybody in this world. It's on this key that I pray. Hey, ọmọ bàbá mi Ajanle Koko, God bless you, sir. I really appreciate you. Adédoyin. Nígbà tó dé nìkan ló ṣe kíni gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní túnyẹn inú family. Bẹ́ẹ̀ni, God bless you. Oyin náà wà ní koroko nìkan láṣẹ Èdùmàrè. On this note, I say, may Jehovah Almighty minister and touch our hearts today and always in Jesus' name. I welcome you all to tonight's Cocoa of the Matter. Abikiti eni muti elosino. Setting the record straight. Gbogbo ẹ̀ ṣá ni. Gbogbo ìtẹ́ bá ti pè náà ni. Bàbá wa kó wá gbà wá làwọn ẹlẹ́ṣẹ̀ ké pè ọ́ o. Bàbá rere, dákun wá o. Káwa onígbàgbọ́ ká jọ̀wọ́ ká yí wa padà. Láyé Jésù wá. Kó wá gbà wá làwọn ẹlẹ́ṣẹ̀ ké pè ọ́ o, bàbá mímọ́, bàbá rere. Dákun wá o. Káwa onígbàgbọ́
láyé. Àmín o lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ọmọ ìjọ mímọ́. Ìwà rere mo ń tọrọ fún yín. Ẹ̀yin wòlíì mi gbogbo. Ẹ kọ̀ ìwà ìlara kúrò kẹ́lẹ́ súnmọ́ Olúwa. Ká lè jọ súnmọ́ Olúwa nítorí di mẹ́ta mímọ́ lòjíṣẹ́ yìí. Lóní kẹ́mi máa yọ̀ káwa máa yọ̀. Káwé gbogbo kúrọ̀kúrọ̀ ẹ̀ṣẹ̀ ọkàn wẹ́ mọ́ ká lè súnmọ́ Kristi. Àmín. Ká ṣiṣẹ́ fún ìwẹ̀nùmọ́ ẹ̀mí wa, k'Olúwa fi lé wa pẹ̀lú wa. Ká ṣiṣẹ́ fún ìjọ Jèhófà, ká sì rántí ọ̀run mímọ́. Ká ṣiṣẹ́ fún ìwẹ̀nùmọ́ ẹ̀mí wa. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé ká máa rántí ibi tá à ń lọ, ibi tó máa ẹ́ǹdì sí. Gbogbo ẹ̀ ẹsẹ̀ mẹ́fà. Ẹsẹ̀ mẹ́fà. I give glory to Jehovah Almighty. Hallelujah, hallelujah, hallelujah. Jehovah. Jésù Kristi Michael mímọ́. Síyìn Ọlọ́run ìjọ mímọ́ ti Celestia. Ọlọ́run ìṣẹ́jú àkọ́kọ́. Ta sọ pé orúkọ yìí yóò máa jẹ́ ìjọ mímọ́ ti Celestia. Ìjọ mímọ́ ti Kristi látọ̀run wá. Pẹpẹ àkọ́kọ́, mo wólẹ̀ níwájú pẹpẹ àkọ́kọ́ níwájú mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ ìfẹ́. Ẹ sọ̀kalẹ̀ sáàrin wa ká ẹ̀tàn ìmọ́lẹ̀ yín yí wa ká. Gbogbo àyíká àti àyídà mi àti àwọn tí wọ́n ń wò mí, Olúwa Ọlọ́run ọba alágbára, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ẹ̀tàn ìmọ́lẹ̀ yín yí wa ká. Àyà yóò pa àlejò, wọn ò fi bẹ̀rù bojo, wọn ò fi jáde níbi kọ̀lọ̀fín wọn. Tá bá rí ẹ̀mí burúkú, ẹ̀mí kúrékùré, ẹ̀mí tí a kò rí nínú Olúwa, tó fẹ́ wá yọ mí lẹ́nu ní àṣálẹ́ yìí, àbí tó fẹ́ wá dá àwọn tó fẹ́ gbọ́ mi, tó fẹ́ wá dà wọ́n láàmú, idà Máíkẹ́lì kó máa kọ́ lára wọn. Mo gbéṣẹ́ ìránṣẹ́ mi wá síwájú rẹ bàbá mi àti Ọlọ́run mi. Ó ní wọn yóò péjọ, pípéjọ ni wọn yóò péjọ, ṣùgbọ́n tí ìgbìmọ̀ wọn tí kò bá ṣe ti ìwọ Olúwa Ọlọ́run Jehovah, ó ní wọn yóò túká ni. Gbogbo àwọn ẹni bí yóò kàn lè gbìmọ̀ lórí iṣẹ́ ìránṣẹ́ mi, lórí iṣẹ́ ìránṣẹ́ gbogbo àwọn bàbá àti màmá tí wọ́n bá mi rìnrìn àjò yìí, àti gbogbo àwọn tí wọ́n ń wò mí ní wákàtí yìí. Olúwa Ọlọ́run ọba Elédùmarè, gbogbo ẹnikẹ́ni tó fẹ́ dà wọ́n láàmú, bá mi dìgbò lù wọ́n, kó bá mi kọlù wọ́n. Olúwa o, ní orúkọ ọmọ rẹ Jésù Kristi ni mo wà. Mo ń rawọ́ ẹ̀bẹ̀, mo ń bẹ̀bẹ̀. A ti ń sìn yín, a ti ń mọ̀ yín, a ti ń tẹ̀lé yín lọ. Olúwa Ọlọ́run ọba Elédùmarè máa tukọ̀ lé ayé wa lọ. Bí Nàìjíríà bó ṣe rí, bó ṣe dà lónìí, bó ṣe lé koko bí ojú ẹja, Olúwa Ọlọ́run ọba o. Ọba tí bá ní lálejò, tí wá ohun tá ó jẹ fún ni. Mo kó gbogbo àwọn ìránṣẹ́ rẹ pátápátá, gbogbo àwọn ọmọ rẹ pátápátá, gbogbo ẹni tí a mọ̀ ní ènìyàn ní Nàìjíríà tí wọ́n wà nínú ìnira, tó wà nínú hílàhílo àti jẹ àti mu níṣẹ́jú, bàbá mi àtọlọ́run mi, ìrànwọ́ láti òkè mímọ́ wá. Ọba tó sọ ọ̀wọ́n di ọ̀pọ̀ ní Samaria, Olúwa mi o, jẹ́wọ́ agbára rẹ ní orílẹ̀-èdè Nàìjíríà.
Gbogbo àwọn oníjẹkújẹ bàbá mi àti Ọlọ́run mi jẹ wá. Jẹ́ kí ọwọ́ ọ̀tún rẹ, ọwọ́ ọ̀tún Olúwa ní agbára, ọwọ́ ọ̀tún Olúwa ní agbára, ọwọ́ ọ̀tún Olúwa ní agbára. Olúwa jẹ́ kí ọwọ́ rẹ kí ó wúwo lórí àwọn aṣebi lórílẹ̀-èdè Nàìjíríà. Lórí iṣẹ́ ìránṣẹ́ mi lẹ́ẹ̀kan sí bàbá mi àti Ọlọ́run mi. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ dojú sọ mí, ogun ọ̀run ẹ bá mi dìgbò lù wọ́n, kẹ́ bá mi kọlù wọ́n. Kíyìn, ògo, ọlá kó lè jẹ́ tiyín bàbá ní orúkọ ọmọ yín. Tí ẹ sọ pé èyí ni ọmọ mi tí inú mi dùn sí gidigidi ni mo gba àdúrà náà. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, ọ̀wọ̀ fún orúkọ mímọ́ rẹ, kí ìjọba rẹ dé. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Ẹ fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí. Ẹ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ẹ fún wa ní ẹ̀mí ìdáríjì bàbá, ká lè dáríjì àwọn tó ṣẹ̀ wá tọkàn tara tẹ̀mí. Ẹ má ṣe fà wá sínú ìdánwò, ṣùgbọ́n ẹ gbà wá lọ́wọ́ bìlísì, nítorí ìjọba ni tiyín, agbára ni tiyín, ògo ni tiyín, láé àti láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Hallelujah, 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 hallelujah. Ẹ káalẹ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀gbọ́n mi Sàwáwù dédé plentiful plenteous, gbogbo ẹni ọlá ẹni iyì ẹni ẹ̀yẹ, gbogbo yín pátápátá ni mo kí. Celestia International News, God bless you, you're welcome. Yetunde Ogunmuyiwa, sweetheart me, it's been a long time, how are you doing? Olórí, God bless you. Mi mọ nǹkan tó ṣẹlẹ̀ o, a sọ̀rọ̀ lẹ́yìn ilé, ṣó ti gbọ́. Mo ń try láti send the clear, but I don't think they won't allow ẹ mọ́ láti bí báyìí. Because ibi tí mo rán ọ lọ lórí ọ̀rọ̀ tí Esabod tó gbé jáde. So she did a wonderful job. Yeah, she did a wonderful job. She went to the man and she came back with a wonderful report. We are going to discuss on that one later. Now, ẹ̀yin ará nínú Kristi, ẹ gbé orí sókè, kẹ̀sì gbọ́ ohun tí Jehovah ń sọ. Èrèdí rẹ̀ tá fi wà nínú ìjọ mímọ́ yìí. Èrèdí rẹ̀ tá fi wà nínú agbo ńlá yìí. Kí Máríà ìyá wa lè máa sìn wá lọ. Kẹ̀mí mímọ́ rere yìí wá máa sìn wá lọ. Àmín, hallelujah. Ó ṣe mí bí orin lọ́sàn-án ní alẹ́ yìí. Ìṣẹ́gun ni, Olúwa ti ṣẹ́gun. Ní last week, we all know that our darling brother Sólómó Gbolága Oshofa turned 50. Òkè àgbàlógún ò ní jábọ́ lórúkọ Jésù Kristi. Ẹni tí mo bá mọ birthday kíni wọn, tí n bá mọ̀ máa celebrate ẹ̀. Àbúrò mi kọ́lọ́n kó bá mi délé fún Arẹwà. Mo máa ń ṣe clip fún ni. Òun náà dẹ̀ máa ń ṣe fún mi. Ó mà ṣe o. It is well. Ègbé ni fún Sátánì àti ṣe owó ẹ̀. Now, last Sunday happened to be his birthday. You know, he was so jittery. The spirit of discernment was upon him. That you need to be careful. But because it's happened to be his day, you know, he was so happy, and he was even saying that he doesn't feel like preaching.
àìfẹlẹ kí bòsí ó máa ń jẹ́ kéèyàn jẹ̀bi ọ̀rọ̀ nígbà míì. Kílípù yẹn níbi tó ti sọ ọ̀rọ̀ ohun tó sọ àgbékalẹ̀ yẹn ni ò dáa tó. Èmi gangan tí mo wà níbí báyìí mo ní àwọn àgbékalẹ̀ kan tó yẹ pé tí n bá gbé ọ̀rọ̀ mi kalẹ̀ gbogbo yín náà lẹ ti ẹ̀ mọ̀ mí. Tí n bá gbé ọ̀rọ̀ mi kalẹ̀ mo ní àwọn màámi àwọn bá mi yeye next time gbé ọ̀rọ̀ báyìí ní kẹ́ ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ báyìí ni kò ṣe gbé kalẹ̀. Àwọn ọmọ bàbá mi náà tán máa ń wà mí á ní ọmọ Tádé ṣe nǹkan tó ń sọ ọ̀rọ̀ gidi ni ṣùgbọ́n àgbékalẹ̀ tó ṣe gbé kalẹ̀ yẹn ó gbé kalẹ̀ ní Tàwórì ni máa gbé kalẹ̀ ní Tèkó máa lo kíní French side tó wà lébùté mẹ́ta ń bẹ̀ yẹn lọ́nà Ghana má máa lò máa dínkù díẹ̀díẹ̀ torí ènìyàn ò fẹ́ ní fọ̀rọ̀ tá ń fẹ́ á ní. Let us play the very short 2 minutes because I received it from many. Àfi bí ẹni pé ayé ò ní mú wa o. Ọjọ́ ẹ̀yẹ wa kò ní di ọjọ́ yẹ̀yẹ́. Ọjọ́ ayẹyẹ wa kò ní di ọjọ́ ìkọlùkọgbà. If you tell wo photo yẹn rí pé he was so G3 but he could not control, he could not lay his hands on that mi ò tiẹ̀ fẹ́ preach lẹ́ni mi ò tiẹ̀ fẹ́ ṣèwàásù lẹ́ni. The spirit was warning him but something is about to happen. Something is about to happen. Caution yourself. But the fact that he turned 50 got the better side of him. And people pick on that very innocent phrase used without understanding the full package of what he said. Malim, assalamu alaikum o. Gbogbo ẹbí ló gbórí wọlé lálẹ́. Ẹ jẹ́ kí n ṣètò mi o. Assalamu alaikum. Baba 50. Welcome to the golden age. God bless you. Welcome to 50. Welcome to the group of 60. I cite you. Welcome. Mo dúró yẹn. Tí ẹ sọ fún mi pé ti wà ńbẹ̀. Mo mọ̀. Ẹ bá mi kí ọkọ àbúrò mi. Ọ̀tọ̀ wọn náà wọ the wonderful 60. So welcome to the 68th. Gbolága celebrated his birthday on Sunday, age of 50. The spirit of discernment was there. Spirit of caution was there. But he was carried away. He got carried away. You know, dazed with happiness and everything. Gbogbo nǹkan tó ṣe lẹ́yìn ọ̀rọ̀ yẹn kò sí ẹni tó bá sọ pé okay nǹkan tó fẹ́ sọ nìyí ọmọ ṣẹlẹ̀ yèyé ọmọ sọfà ọmọ lè kọ́ máa búyàn bẹ́ẹ̀ náà ní kinní kan bẹ́ẹ̀ náà ní kinní kan mo kàn gbogbo wọn wáyé mo ṣe ń send ẹ̀ sí mo kàn send note ni noted jọ́tà tó máa ń fi sínú emoji yẹn mo kàn send tó ti ẹnu pencil nu mi ṣe thumb up mi ṣe like mi ṣe love mi send the fruits àwọn tó bá mọ̀ mi mo ṣe máa ń appreciate àwọn èèyàn nìyẹn mo kọ́kọ́ note gbogbo àwọn tó send ẹ̀ sí mi noted ni mo kàn send sí wọn then I farabalẹ̀ mo fi ara balẹ̀ mo download video yẹn mo cut ẹ̀ níbi tó ti sọ ọ̀rọ̀ yẹn gbogbo nǹkan tó ṣe lẹ́yìn ìgbà yẹn nobody want to talk about it. What prompted him to say that? Listen, ẹ mọ̀ pé mi ò kí gbá kan bọ̀ kan nínú mi ò kí fọwọ́ ra ẹnìkan lórí fún ẹnìkan.
ó ti ń gbé sórí page ẹ̀ tipẹ́ wípé people are pursuing him with some things torí orí media la wà. Shakabula ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀. Wọ́n ti ń tẹ̀lé pẹ̀lú Shakabula. I have all the clippings here. Ó ti sọ kíní yẹn pé òun ò bá ẹnikẹ́ni du oyè kankan ní Sẹ̀lẹ̀. Òun ò bá ẹni kankan du position. Why tí wọ́n fi ń ṣe báyìí tí wọ́n ń ṣe báyìí fún un. At the same time, náà ni Tọ́ṣọ̀ náà bẹ̀rẹ̀ sí ní kó àwọn sniper kiri. Nígbà tí gbogbo ẹ̀ tó máa pẹ̀rẹ̀ tán, àbúrò mi Sunday Super iná ń jó ògiri òsà àbí báwo bí yà iná ń jó olókòdá sí something like that. Lòun náà bẹ̀rẹ̀ sí ní gbé àwọn sójà rìn kiri. Nígbà tí mo wá gbé kinní kan jáde, mo gbé right up kan jáde. Àwọn tí ọpọlọ wọn tó kù díẹ̀ kó reset dáadáa, wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi. Tí ẹ bá ka nǹkan tí kò bá yé yín, ẹni kí the next person tó wà lẹ́gbẹ̀ẹ́ yín, ọpọlọ tí wọ́n lè pé. Mi ò sọ pé Sẹ̀lẹ̀, mi ìdárúkọ pé gbogbo Sẹ̀lẹ̀, mo ní is. Ṣé torí Sólómó ń gbé tiẹ̀ síbẹ̀, Tọ́ṣọ̀ ó ń kó sniper kiri àti àwọn mọ́tò ọlọ́pàá tó ń lo siren. Ìgbà tá tún máa pajú pẹ́ Sunday ìyẹn náà bẹ̀rẹ̀ sí ní tó tiẹ̀ pé little champion. Ṣé yẹn náà tún bá wọn dùn kankan ni. And that very day, what he said, what he meant is so a wake-up call to you all celestial male. Kò ní kankan ṣe pẹ̀lú obìnrin. Tòráwò nílò agbádá. It's not that he was calling people stupid. But the fact pé kọ́kọ́ fi yẹn bẹ̀rẹ̀, òun ni mo ṣe sọ pé before kó tó di pọ́rọ̀ yẹn jáde gangan, he was so guilty. The spirit of discernment was, warning him. But he didn't, pay attention to that. He got carried away. So he used that word. Ẹ jẹ́ ká gbọ́. Níbẹ̀ yẹn, story kan ló sọ débẹ̀ yẹn. Ìpè ẹ̀ ló sọ débẹ̀ yẹn. Òun fi yẹn give testimony pé tóun ò bá ṣe nǹkan tí Olúwa rán òun, Olúwa sọ pé òun máa nà òun lẹ́gba. Gbogbo yẹn rọ́rọ̀ sọ níbẹ̀ o, ọmọ Sẹ̀lẹ̀. I don't want to come because I don't want to preach. I don't want to pray. Because celestial people are stupid. That was the gag. Because celestial people are stupid. Not in the sense of that stupid. And listen, sí nǹkan tó sọ lẹ́yìn ìgbà yẹn. Sherry, a máa ń jó, tó bá ti ń play orin, a máa jó, a kàn máa bá olórin kọrin lọ, without understanding the lyrics, the beginning, the middle, and how the musician ended the message he's sending out. I mentioned the same thing nípa Mohbad. Mo dẹ̀ sọ fún ọmọ nípa fi ọ̀rọ̀ Mohbad sílẹ̀. Tásìkò bá tó fúnra ọ̀rọ̀ Mohbad ló máa yanjú ààrẹ. Wọ́n sì wà lẹ́nu ẹ̀ tó ń gbé lọ síwájú tó ń gbé lọ sẹ́yìn. He was very, very wrong for using that phrase. But what he said after that
complement what he said before, right there. Listen. They don't have brain they are using. Once you take care of me, you go body one. Now, only àwọn ọmọ sẹ̀lẹ̀, they are stupid. Don't be stupid. It's not an abuse. Ní area Ghana Temi Gbembi. It's an advice. Don't be stupid. Nǹkan tí phrase yẹn tún mean nìyẹn. Don't believe in what people have been telling you, cajoling you, and want you to believe. Listen. Someone suffer does not mean I will be the pastor of this church. Because I'm an Omo Shofa does not mean I owe this church. But listen sí gbogbo yẹn. Lè tí èmi pa because èmi ni èmi fi ń ṣiṣẹ́ àwọn ogun ọ̀run ló ń bá mi ṣiṣẹ́. Ẹ rí pé mo gbé ọ̀rọ̀ kíní kan jáde lánàá pé mo fẹ́ ṣe ọ̀rọ̀ nípa mo fẹ́ ṣe program lórí ọ̀rọ̀ ọmọ Akálà. Àwọn ọmọ Akálà tí wọ́n ẹ rí pé mi ò ṣe pem torí nígbà tí mo rí nǹkan tó wà lọ́wọ́ mi mo side lawyer wípé mi gbọ́dọ̀ sọ nǹkan kan torí tí n bá sọ pé kí n wá ṣe program olówó náà sunkún nù yàrá ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀. Listen very well. The man say wàásù does not mean I'm aiming to be the pastor of a select church. Tí mo bá ń ṣe ìwàásù, iṣẹ́ ìjíyìn rere tèmi lèmi ṣe. Mi ò wá síbí láti wá ṣiṣẹ́ ìyìn rere fún pastor. Àbí mò ń ṣe nítorí pé mo aim to be a pastor. Nǹkan lọ nínú bẹ̀ yẹn láàárín àwọn guys, àwọn mẹ́ta dẹ̀ ni. Ọlátọ̀ṣọ́ tó jẹ́ pé tó bá possible a ti yín bàbá yẹn lọ́rùn. Ọpẹ́lọpẹ́ pé mò ń pariwo yìí náà ni. Gbogbo ẹnu ni mo fi sọ. Ọlátọ̀ṣọ́ gbogbo yín ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà, gbogbo yín ni mo tag lẹ́dẹ̀ jókòó ẹ plug ẹ̀ mọ́ TV pàápàá ni tẹ́lòmíì fi ń wò. Hallelujah. Meaning, pastoral seat, that seat for the pastor, is not meant for the Ọ̀ṣọ́fà family. Ó bá Ọ̀ṣọ́fà jù bẹ́ẹ̀ lọ. Sherry, nǹkan wà, ọ̀rọ̀ wà, ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ máa sọ. Ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ àwọn ọ̀rọ̀ kàǹkàkàǹkà. Láti ọ̀dọ̀ Bàbá Bàdà, Bàbá Jọ́sẹ̀, Bàbá Jésè, Bàbá Oníyẹ̀ tí ń bá tú kàsà la ọ̀rọ̀ sílẹ̀. Bàbá Bánjọ, bá mi bàbá Lúnáyán, àtàwọn bàbá kan before then. I told you that Olúwa fún mi ní oore ọ̀fẹ́ mo bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú àwọn àgbààgbà ní àwọn the men that matters in the altar. Nǹkan tí ẹ má gbọ́ dáadáa o, ẹ di stupid yẹn mú o, ẹ má gbọ́ o. Get that to your score. Ìpè tó pè mí yàtọ̀ is calling. Ìpè tí wọ́n pè mí yàtọ̀. Olúwa ò pè mí wípé kíni, wípé mo máa jẹ pastor or I should be aiming to become a pastor. And more so, this seat, pastoral seat, the Lord did not say that it belongs to the Ọ̀ṣọ́fà's family alone.
No. It's not a heritage. No. Let's go further. I'm here to preach the gospel of God. I'm here to preach the word of God. Kódà mi ò tiẹ̀ wá ṣe ìwàásù mọ́ lẹ́ni. Ẹ̀mí yẹn ti ṣiṣẹ́ burúkú tó fẹ́ ṣe, ó ti fi sílẹ̀. Then, ẹ̀mí olùtùnú. Nǹkan tó ń sọ, ó ní point. Because, loggerhead, Ọlátọ́ṣọ̀, òun yẹn tiẹ̀ sọ pé sẹ́, ibẹ̀ yẹn òun ló kàn. Tí gbogbo àwọn, ṣé rí ilẹ̀ àánú Kétu yẹn, Tọ́ṣọ̀ ti rí nǹkan mọ́bẹ̀ lóríṣiríṣi, gbogbo wọn ti rìn dín. Gbogbo ẹnu ni mo fi sọ ní orúkọ Jésù Kristi. Àpáta tẹ́nìkan ò lè dìgbò lù. Tọ́ṣọ̀ ti rí nǹkan mọ́bẹ̀. Kò sí ọ̀rọ̀ burúkú tó lè jáde lẹ́nu Tọ́ṣọ̀. Níbẹ̀ yẹn, wọn ò ní correct ẹ̀. Wọ́n tún máa pàtẹ́wọ́ ni. Wọ́n tún máa hélẹ̀. Tọ́ṣọ̀ gbogbo iṣẹ́ tó rì mọ́lẹ̀ sí Kétu, ó ti di omi. Torí pé kíni, tí yọ̀ báyìí, ibi tá a bá bu yọ̀ sí, ibẹ̀ ló máa ṣomi sí. Ó ti pa wọ́n níyè rẹ̀. Ó jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe, wọn ò lè advice ẹ. There was a miracle that same day. Hallelujah. Now, let's continue. Just 2 minutes something new. Mi ò ní nǹkan kan tí mo fẹ́ ṣe lálẹ́ ju audio yìí lọ. Video. I don't feel like preaching. Because I've had feelings, of course. You want to be his pastor. Who told you to pay? I don't feel like preaching. Kí miracle kó máa tẹ̀lé miracle lọ. Miracle tó orojúkorojú, not arranged miracle. I'm not saying that God cannot use anybody. God can use even gan ajá tó ń lọ ní títì. Ṣé mọ̀ pé ajá wà very, very sensitive. Tó bá gbọ́ ohùn pé ẹnìkan wà in danger, ajá yẹn á ṣe kíni, á bẹ̀rẹ̀ sí ní gbó. Ẹni tó bá wà ńbẹ̀ á lọ bá máa wọ́ ẹni yẹn bọ̀. Pé nínú ilé iṣẹ́, nínú ilé tó wà ní bíbá iṣẹ́, nǹkan kan ṣẹlẹ̀ níbẹ̀. Miracle 2025. Hallelujah. Yes, Lord. Listen. The real one is coming. Pastor Seleyen, he did not suffer alone. Who told you? Pastor Seleyen, ìdílé Ọ̀ṣọ́fà ló ní. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Ẹ máa ṣe gbádùn mi. Ẹ máa gbádùn mi lọ. Ẹ jẹ́ kí n máa rí love and like. Kí ló dé tí mi ò kí rí love and like? Ẹ like mi o. Pẹ̀lú mo rí nínú the other kìíní mi bí báyìí. I love you too. Thank you for confirming what I'm saying. God bless that person. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Ẹ máa gbọ́. Who told you when you had got your pastor Sele? Who said that to you? This is me, I'm a radical talker, I'm a radical speaker. Ta ló sọ fún yín bẹ́ẹ̀ wípé ìdílé Ọ̀ṣọ́fà ni síìtì yẹn wà fún? This is me. I'm a radical preacher. Darling, don't use that word anymore. Before they use it against you. Sweetheart, okay? I know you are watching me. 15 years old, what do you want to do? Nothing. I have gone beyond that baby boy that you talk to. Who told you nígbà ọmọ Ọ̀ṣọ́fà ló máa jẹ́ pastor? Àbọ̀ òníkan ló ilé òníkan ló ń jẹ́ pastor. Who told that you wọ́n lè jẹ́ pastor? Hallelujah. Ta ló sọ fún yín pé ìdílé Ọ̀ṣọ́? Ìwọ tó jókòó síbẹ̀ yẹn. Now,
he was facing the male side. Ta ló sọ fún pé wo lè jẹ́ pastor? Ta ló sọ pé ìwọ tó jókòó síbẹ̀ yẹn o lè jẹ́ pastor? Ẹ̀yin tẹ́ wà nídìí pé ta sọ fún pé ẹ lè ṣoríire. Àwọn èèyàn mi ò pick yẹn o. Ọ̀rọ̀ tó sọ yìí ó yàtọ̀ sí èyí tí Tọ́ṣọ̀ ń sọ. Fa. Ọ̀rọ̀ tó ń win souls lélẹ̀, tó ń win life lélẹ̀, tó ń win hearts lélẹ̀ yìí. Tó ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé feel pé òótọ́ mà tiẹ̀ ni. Jẹ́ kémi náà kì í ṣe kí ni. Kì í súnmọ́ Ọlọ́run o, k'Ọlọ́run kó lè súnmọ́ mi o. Ó fẹ́ràn mi o, Sátánì ló mú yapa wá. Kí n dágbére fẹ̀ṣẹ̀ kí n lè mọ̀ bó ṣe fẹ́ mi, kí n bọ́ Ọlọ́run lájà, kí n bẹ́lẹ́dá mi lájà, kí n lè rójú rere rẹ̀. Oh my God. Ó ní tí wọ́n burú ni. Answer me now. Ṣé orí tí yín burú ni? Wọ́n sọ fún pé yín ò lè ṣoríire, bọ̀ìbọ̀ì ni kẹ́ máa ṣe. Thank you, I love you, I love you, I love you. Thank you, love you too. I can see a lot of love from this other device. God bless you, my darling. Ṣé ẹni tó rí ẹ̀ bá burú ló máa sọ pé òun máa yẹ́sà lòun máa ṣe títí dọjọ́ alẹ́. Nítòótọ́ gbogbo akọ́ la máa dọ̀gá torí pé kí ni ìkáwá yìí gan náà kò dọ́gba. But at the same time, this is a spiritual thing. Work on your spiritual level with God. Tó bá fi nǹkan kan kún. Tó dẹ̀jẹ̀ pé ní tòótọ́ ló pè apẹni tí kìí pè ní fún yàjẹ́, apẹni tí kìí pè ní fún ṣìta, apẹni tí kìí pè ní fún tìjú. I tell you, you will excel. Bó ti ẹ̀ joyè pastor, you will know that yes, you are in line with God. Ẹni tó burú mọ́ ẹni tó máa sọ fún ló ń wá. Èmi tèmi sì mi nídìí kan sọ fún mi torí mo mọ̀ pé mo ta lẹ́nu ló ní rógórógó ló ní tẹ́kẹ́tẹ́kẹ́. Àgbá ibẹ̀ kan náà ṣe sọ hallelujah. Mẹ́sẹ̀jì tó fẹ́ pàṣẹ gangan nìyẹn. But to grab your attention, Sátánì rò pé òun lè lò ó láti fi crumble ẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ni gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé fídíò yẹn káàkiri tọ Ọlátọ́ṣọ̀. Àti gbogbo ẹ̀yin die hard Tọ́ṣọ̀, ẹ̀yin lẹ máa ti pa. Ẹ wò nísìn. Nǹkan tó sọ pé I love you too, my love. Elijah Sunday, God bless you. Ẹ wo nǹkan tí wọ́n ń ṣe ní Kútọ́nù sìn tí Talon wà in charge, tí Talon President Talon tó wà in charge. Ó ti fẹ́ rápálá lọ sọ́dọ̀ Tinubu ṣùgbọ́n nípa tí oore ọ̀fẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Mo ti block ibẹ̀ yẹn. Jésù ti lò mí láti fi block ibẹ̀ yẹn. Tọ́ṣọ̀ position wo ná gbé ẹ sí ńbẹ̀? You are nothing but just an assistant secretary. Secretary, àmúgbà tí secretary bá kọ nǹkan tán, àbí kó ní kó lọ bá àwọn mú paper wá. Ó díndín ọmọ Ọ̀ṣọ́fà. Ẹni tó bá sọ pé kóun ṣèkà, tó bá níkà mẹ́jọ, wàá fi mẹ́wàá ṣe rẹ̀ nínú ẹ̀. Yorùbá tí mo sọ yẹn yé mi. Tó bá níkà mẹ́jọ, mẹ́wàá ló máa fi ṣe rẹ̀ gbẹ̀yìn. Rubbish. Ṣé wọ́n lè ṣoríire ni? 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 Somebody now come and tell me say Sólómó the pé the boy. I don't love this work, but God asked me to do it. I was told in America, he said, tó bá ṣe
ó jẹ gbèsè but ó fẹ́ bí ọkọ̀ tó bá wọ Nàìjíríà ask mo fẹ́ please mo kí I'm not saying ask mo. A ní pé kó lọ ṣe iṣẹ́ ìjíhìnrere káàkiri. Nínú gbogbo yín mélòó nínú yín ló qualify as Solomon tó lè jáde tó máa preach from the Bible, the word of God, tó máa feed àwọn èèyàn. Jẹ́ pé bóyá mo ń pọ̀n sí lẹ́yìn o. Ẹ rántí pé òun gangan ni mo fi bẹ̀rẹ̀. Ṣé rántí? Nígbà yẹn Deborah ṣì wà láyé o. Ọ̀rọ̀ owó làpò àbí làpí àbí kí náà ti ń pè. Tẹ́ mọ̀ pé téèyàn bá tó bá kọ́kọ́ láwọn bó wá ṣe gbé fún ẹ báyìí ló ṣe máa dà á lẹ́wọ̀ọ̀rọ̀wọ̀ ṣùgbọ́n when you start to mature then àgbékalẹ̀ yẹn máa soft. Kò ní ṣe pé màlẹ́kà ló ń tì ẹ́ gbọ̀ngbọ̀n mọ́ ìwọ ló máa rán màlẹ́kà ẹ̀mí ọ̀wọ̀ ni mo fẹ́ là á kó yé mi irú ẹsẹ̀ tí mo gbé nígbà tó sọ pé kí n fẹ́ra sẹ́gbẹ̀ẹ́ kan tí mo gbéra tí mo lọ sí kérúbù. I learned there and I exposed things there too. So we change. Sorry, Olusomoki. I just see she was somebody was coming from somewhere. God bless that man. God bless that man. Èèyàn tó fún mi láì fi wá ṣe wàásù. God will bless that person. Ọ̀rọ̀ tí mo sọ fún mi ni o mọ̀. But I don't want anything. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí èmi fúnra mi ò mọ̀. Ẹ lọ gbọ́ àwọn clip Mohbad gbogbo nǹkan tó bí ó ṣe ń pass through issues wọ̀nyẹn tó fi lead sí pé ikú gbogbo ẹ̀ ló ti sọ jáde nínú àwọn orin ẹ̀. But people don't listen to lyrics. You listen but you are not hearing. You heard but you comprehend not. So, ó ti padà sí ara ẹ̀ pátápátá ń sìn. Gbogbo preaching tó ṣe ń bẹ̀ kò wọ 5 minutes. Tábúrò mi Ọlátọ̀ṣọ́ bá gbé microphone, ọ̀rọ̀ àgbọ̀ngẹ̀ ló máa sọ. Ẹni tá a fi rán, ó yàtọ̀ sí ẹni tó kí ọrùn ara ẹ̀ bẹ̀. Ọlátọ̀ṣọ́ mo sọ gbogbo ọwọ́ ni mo fi sọ ìjà níwájú mẹ́ta lọ́kàn ìjìnlẹ̀ ìfẹ́ ó lè di pastor ọba náwó ẹ̀ sókè lẹ́ẹ̀mẹjọ lẹ́ẹ̀mẹwàá in fact kó o mú kí náà ń pè kó o mú ìmẹ̀kọ kó o wó lulẹ̀ ó lè débẹ̀ torí pé kí ni kò sí adé lórí ẹ̀ kọ́mọ́ fìlà lásán kò sí lórí ẹ̀ ká máa sọ padì. Nígbà tó yẹ kó o farabalẹ̀ bí Sámúẹ́lì lọ́jọ́ òun ni àná kó wo bí tí ẹ̀mí gbé ẹ lọ kó máa mú ní ṣísẹ̀ntẹ̀lé òun kánjú tu Olúọrán igba ẹ̀kẹ̀dẹ̀ ní kò ṣe kíni kò tó sè lọ́bẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program is very very important. I'm begging all of you in the name of Jesus. Ẹ bá mi share ẹ rí pé mi náà ṣoge mo ṣe kọ́nà mo ṣe kọ́nà táwọn ọmọ mi ni o táwọn ọmọ mi ni mo jí inú kíní wọn mi náà ṣoge. Òun kọjú tu Olúọrán igba ẹ̀ ò tó sè lọ́bẹ̀. You are claiming what you are not. Ṣe rí nínú ilé wọn yẹn nǹkan lọ ń bẹ̀ gbọ́ngbọ́n nǹkan sí. But you see, Solomon ó ti ń preach tipẹ́. Òun ló ń handle parish mamẹ́. Pé ó wá jẹ́ PA pastor yẹn. Jẹ́ kí n support family ni.
òun lọ́lọ́run tún wá sọ fún wípé gbé àgbélébù rẹ bó wúwo bí kò wúwo máa tọ̀ Jésù lẹ́yìn kó bọ́ nínú ẹbí. I will make you fishers of men. Fishers of men. Olúwa ní kó bẹ̀rẹ̀ sí ní lọ ṣe ìwàásù ní ìletò sí ìletò. Lẹ́yìn tó ṣe ìwàásù yìí tán, ìwàásù yẹn gbogbo ìwàásù yẹn ò tó kò ju bí 5-10 minutes lọ. Donation tí àwọn friends tí wọ́n fẹ́ wá celebrate ẹ̀ pé ògùdù bẹ́ẹ̀ ló wà tí kò jìnnà sí wọn tí wọ́n wá pàdé ẹ̀ láti celebrate ẹ̀. Ó raise fund fún màmá kan níbẹ̀ yẹn 2 million. 2 million naira. Ọlátọ̀ṣọ́, nǹkan tá a rí wọ sí ni pé kó máa kó fọ́tò jáde. Ó lọ síbì kan lénìí, ó lọ síbì kan lánàá. Shame on you, my darling brother. So lè yí nǹkan tí Solomon tó sọ, lè yí padà, lè bà á jẹ́. Abanijẹ́ ò lè gbayì. Àgógó ẹnu ò ní pa wá, ẹnu máa tún wá ṣe nítorí pé ẹnu báyìí ni ẹdìyẹ fi máa ń tún ẹyin ẹ̀ ṣe. Lè bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́. That is me for you. And that is the same problem tó ń lọ lórí social media. The same thing ló wà lórí TikTok. Àwọn ọmọ sẹ̀lẹ̀ tí wọ́n máa búra wọn tó máa ṣe oríṣiríṣi rubbish and nonsense. Ọ̀rọ̀ kínkínní ẹlòmíì á gbé fún ẹ, wọ́n á yí padà, wọ́n á fi ata epo iyọ̀ sí, nígbà tí ìwọ náà máa gbọ́ báyìí ṣe ló máa mú ata gúngún tó máa sùn símú. Ẹ wo fracasi tó ṣẹlẹ̀ láàrin àwọn kan ewé, àwọn kan odó, àwọn kan kinní kan. Ẹ wo iye ọdún tí kinní yẹn ti wà tó ti ń fà. Nígbà tí kinní yẹn ti ṣẹlẹ̀, fídíò yẹn ó ti bá old kinní mi lọ. Mi mọ̀ bóyá ló wà lórí kinní. Mo jáde, mo ní tí wọn bá dáwọ́ kinní yìí dúró, tó bá fi lè wọ January yìí àti mò ń sọ̀rọ̀ yẹn, mo ní mi máa lọ sí. Mo ní kó dẹ̀ tó dúró, ó máa pẹ́ ọdún nàná máa ná. Wọ́n jọ́ torí Ọlọ́run kó dá dúró. Àìmọye ilé ní ọ̀rọ̀ fracas, ọ̀rọ̀ tí ò tó nǹkan kan. Ó gbọ́rọ̀, ó sọ fún mi, ó sọ fún ẹ, náà bẹ̀rẹ̀ sí ní sọ di kíni, náà bẹ̀rẹ̀ sí ní sọ di gúrùpù. Àwọn kan wà wọ́n sapá wọn yẹn olódó, àwọn kan wà wọ́n náwọn yẹn kíní kan, gbogbo àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe yan. Ẹ wo fídíò wa, tá bá ṣiṣẹ́ tá gbé sórí kíní, ó máa wà bẹ́ẹ̀ ni until you delete it yourself. Now sì 3 months ni. 3 months tó bá ti gbé iṣẹ́ fídíò ẹ kó gbé kúrò lórí Facebook, wọ́n máa clear ẹ ni. Torí gbogbo àwọn èèyàn mi, wọ́n ti wá sọ di iṣẹ́. Nǹkan tẹ́ fi ń bà tèèyàn jẹ́, tẹ́ rò pé àlùbáríkà owó máa jáde ńbẹ̀. Hepzibah Television US under Shepherd, the general change the narrative to drag Solomon. Oh, for real? Please inbox me on WhatsApp. On WhatsApp +32488259707. Kẹ́ bá mi ju video tó bá ṣe bóyá voice note deni, I will come out. Ma send delay sí wọn. Tó bá pèrè ní olùṣọ́ àjàrà, tí ènìyàn bá ń sọ̀rọ̀ tó bá ní etí inú tó máa fi gbọ́ láti discern nǹkan tẹ́nìyẹn sọ, tó wá fẹ́ drag it because you are on Tosho's side, is very sad. It's a sad story. Ẹ ti pínra yín
mo sọ pé kàbá ni mo tún sọ ńgbà kan mo ní ṣẹ̀ṣẹ̀lẹ̀ ti di cult ni torí wọ́n ti múra wọn ní group tó bá ti sí ní group Tọ́ṣọ̀ o lè gba transfer Ọlátọ́ṣọ̀. I want you to know something. Everything in life has an end. End tó bá dẹ̀ dá ní ká máa gbàdúrà. O ti ń ṣe ẹ̀sìn àwọ̀rò. O ti ń ṣe ẹ̀sìn àwọ̀rò. Gbogbo gànàgànà gìràgìrà tó ń ṣe yẹn irọ́ ló bá dé. Màmá kíní tó lọ sí ọ̀dọ̀ wọn. Gbogbo fídíò ẹ bó ṣe jẹ́ short gbogbo ẹ ní God bless you ẹni ọlá ẹni ẹyẹ. God bless you. I appreciate you, my love. Ẹ jọ̀ọ́ telephone number yẹn nìyẹn. Jésù. Pin. Telephone number yẹn nìyẹn. Ẹ jọ̀ọ́. Mo ti pin ẹ fún yín. Mo fẹ́ mọ nǹkan tí Dèjì nínú yan sọ. I want to know. Torí ẹ pera yín lólùṣọ́. Ẹ bọ́ sórí pulpit ẹ sọ pé ẹ teach and even gan the lesson of the day ẹ lè dissect ẹ kẹ má sọ story Papa Ọ̀ṣọ́fà ẹ dé Papa Ọ̀ṣọ́fà lẹ go and make a name for yourself. The stupid I want to say my language sorry. The silly boy. Because he's a boy, he's a small boy to me. Evans. Tó gbé ọ̀rọ̀ ránù kan jáde tí one stupid boy tó ń bú bàbá tèmi. Oh, okay. All right. God bless you. That is clear then. Because mi ò like pé ká máa ṣe kíni, ká máa sọ pé à ń ṣiṣẹ́ Olúwa, ẹ wá máa bá ẹ máa mú orí àgbò méjì, àgbò mẹ́wàá, ẹ kì sínú kòtò. Why? Ẹ ti sọ iṣẹ́ ìránṣẹ́, ẹ ti sọ di carcass. Ẹlòmí àjẹsọ́nọ́bà bí síyà. Gbogbo ẹnu ni mo fi sọ. Àwọn ogun ọ̀run wọ́n dẹ̀ jẹ́rìí sí pé gbogbo ilẹ̀ àánú gbogbo àyíká àti àyídà Kétu yẹn ni Tọ́ṣọ̀ ti rí nǹkan mọ́. Gbogbo àwọn tó wà ńbẹ̀ ló ti sọ dárìndẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ. Ajá ìgbó kéyìn ẹyọ ó ṣèwọ̀. Tó bá dọ̀la àtúnkọ̀la ẹnu lẹ́sẹ̀ fi ń pèkúrò ojú ọ̀nà. Èmi ò ní kúkú kankan bí kò ṣe yíyè torí pé a pè mí àrán mi níṣẹ́ yìí ni òrán ọmọ níṣẹ́ fàyà sí ó dẹ̀ wà lẹ́yìn mi digbidigbi hallelujah. Nǹkan tí mo wá láti explain fún gbogbo wa nìyẹn. Mo ti analyze ẹ̀ fún wa àti understand ibi tó ti bẹ̀rẹ̀. Nǹkan tó mú sọ nǹkan tó sọ ibi tó ń lọ. Àdúrà tó tún wá gbà lé gbogbo yín lórí pé ó gbé àwọn prayer point tó jẹ́ pé wàá máa gbọ́ báyà rẹ̀ ààrẹ máa ṣẹ́gìrì. Dẹ́wọ̀ ni Tọ́ṣọ̀ ti wá tó ti gbàdúrà fún wọn yàn. Story kákàbú story ló máa jókòó síbẹ̀ tó máa fún tọ́. Gbogbo story tó ń sọ ọmọ ọdún mélòó ló wà nígbà yẹn? Ọmọ ọdún mélòó ló wà? Gbogbo wa náà là ń gbọ́ story. Evans gbogbo nǹkan tó sọ nípa àná nípa àwọn bàbá tó ń dárúkọ àwọn kan ni wọ́n gba regalia kan àwọn kan ni wọ́n gba regalia yẹn. Ó purọ́ kú
Okuroku. You know nothing. And ìwọ Jìjàngbàrè. Okay. Thank you for the message. Yet to settle. Misunderstanding ni fún gbogbo nǹkan tó wà ńbẹ̀. Hallelujah. Ẹ jẹ́ ká ṣọ́ra. Torí tó bá gbọ́ nǹkan tó fèsì sí lẹ́sẹ̀kẹsẹ̀ tó dẹ̀ insist pé nǹkan tó sọ yẹn is the right one. Are you sure? Ṣé mi gan ṣé mo sure? Ọ̀rọ̀ tó don't be stupid is an advice. Ó sọ fún wọn wípé ẹ má ya mugun, ẹ má ya gọ̀jẹ̀, ẹ má gọ̀ now. Ẹ má gọ̀ kíní yìí. Ẹ má gba gọ̀jẹ̀. Kò sí nǹkan tó jẹ́ pé ìdílé Ọ̀ṣọ́fà nìkan ló gbọ́dọ̀ gbà ní kíní. Gbogbo ẹ̀yin bàbá Ọlọ́run á béèrè lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ǹtì tọ́ṣọ̀ tẹ́ǹtì tẹ́ sọ pé torí ẹ fẹ́ kó jẹ olùṣọ́ kí ẹ bá lè polúkúmuṣu gbogbo ilé ayé ara yín lè ń bàjẹ́. Òun náà tó dẹ̀ wà power drunk. Àánú ẹ ṣe mí lọ́pọ̀lọpọ̀ tèmi ṣe Jésù Kristi. Ṣé wá rí gbogbo ẹ̀yin bàbá tẹ́ǹtì yìí pátápátá Ọlọ́run á gbèrú advisor bíi ti yín. Ọlọ́run á gbé dìde fáwọn ọmọ yín bẹ́ẹ̀ ṣe advice ìtọ́ṣọ́ bẹ́ẹ̀ ṣe ń tì lẹ́yìn ó yá lọ forí sọ bàbá ẹ̀. Bàbá mo bí yìí náà òun ló fi ẹkùn ẹ̀ ló fi bí tọ́ṣọ́ kì í ṣe Papa Ọ̀ṣọ́fà. Kì í ṣe Papa Ọ̀ṣọ́fà ṣùgbọ́n jẹ́ Ọ̀ṣọ́fà ni torí bàbá Friday aka mo bí iná Emmanuel òun ló bí tọ́ṣọ́ àkọ́ṣẹ́ igi wọn ni. Hallelujah. Ẹ̀yin tẹ́ ń pera yín lólùṣọ́ àjàrà tẹ́ send that very less than 2 minutes pàápàá ẹlòmíì just less than 1 minute ibi tó sọ pé stupid yẹn nìkan wọn kàn gbé kiri tọ́sọ̀ ti pé Solomon ti pé wọn ní stupid o àwọn ọmọ Ọ̀ṣọ́fà yìí o Solomon náà ti jọyìn wọn ọmọ ni. Noted. I have the full video. Mo ní ti bí mo ṣe cut ẹ̀ níbi tó ti ń ṣe fundraising fún màmá yẹn. Ẹ̀yin èèyàn mi, go and sleep. Go and sleep. Go and be useful to your life. Go and be useful to your life, to your family, to your calling. That is if you have one. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Gbogbo ẹ̀yin bàbá wọ́n tẹ́ ń ti tọ́ṣọ̀ lẹ́yìn. Ọlọ́run á gbé irú alálùbáàmù aládìváìsì bẹ́ẹ̀ á gbé dìde fún àwọn ọmọ yín lọ́kùnrin. Nítorí kíni kó ba lè fi yín sínú ìrọ́kọ́ mi Ìjẹ̀bú látọ̀sọ̀sà ẹ̀sọ́ Mother Anna Disa, God bless you. I love you, my darling. My media man,
ẹ má bínú ojú mi ṣe ń wálẹ̀ ni o. Ojú mi ẹ mọ̀ tí bá ti wà nínú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn mo máa ń travel. Ẹ̀yin tẹ́ fẹ́ fúnyàn ní oúnjẹ mi jẹ. Òfófó ti balẹ̀ ayé yín jẹ́. Wọn ò lè sọ̀rọ̀ létí yín. Kẹ́ni go come back. Jẹ́ kí n digest nǹkan tó sọ yẹn. Very bad. Hey, ìyàwó my papi of life. Ìyàwó papi mi of life. Adúmáadán mi ìyàwó papi mi of life. God bless you, Bàbá mi Kúnlé láti Abẹ́òkúta. God bless you, Mama. Long time, ma. Bless you. Bless your family. Bless your ministry in Jesus' name. I love you, my sweetheart. Ha! Ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ jẹ́ ká máa ba iṣẹ́ ìránṣẹ́ ẹnìkejì jẹ́. Súnmọ́ ẹni yẹn. Èèyàn kan kì í jáwádé èèyàn ò dẹ̀ lè mọ̀ tán. Tójú bá délẹ̀ báyìí, tó bá délẹ̀ báyìí, ó máa rí mú. Kò sẹ́ni tí mi ò kì í tap anointing from. Ṣé rí ìyá mi látọ̀ sọ̀sà yìí? Tá bá wà lórí fóònù, olóru ọ̀fọ̀ru ni wá. A lè sọ̀rọ̀ 2 hours. Ọ̀rọ̀ ìjìnlẹ̀. Ọ̀rọ̀ ẹ bá ṣe máa ní ẹ̀rù Ọlọ́run lọ́kàn. God bless you, sweetheart. You're welcome. Arishi, baby. Ẹ lọ kóra yín jọ ẹ̀yin obìnrin ilé Ọ̀ṣọ́fà. Ẹ lọ kóra yín jọ. Mi fẹ́ mọye ìdígi tẹ́ jẹ́. Èmi tí mo jókòó yìí, ó níye ìdígi tí mo jẹ́, tí mo ní. Ẹ̀rí kójú mi kọ́kọ́ kúrò wọlé. À ń fa sùúrùtù ní family conference ni. Obìnrin ló ń tolé. Obìnrin ló ń tolé. Àwọn àgbà tó jóbìnrin nínú yín tó jẹ́ pé wọn ò lè go straight forward because wọ́n ti jẹ dòdò, wọn ò lè sòdodo. Ọmọ àjànàkú kan kì í yàrá, ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa jọ. Ká máa gbé orúkọ sórí ní kọ́kọ́. Ẹ̀yin obìnrin, ìtókùkù sọ́wọ́ yín. Ká lè wí nípa tèmi pé ó ṣe tó ló wá rán mi. Help me share. Share. I really appreciate you. God bless you. I appreciate you. And remember, when you started, accusing him, dragging him up and down, he apologized to all celestial worldwide. In contemplating the wisdom, he swallowed it, even though that was not what he meant. Ṣebí lẹ́ni, ó tún ti lọ sí parish kan. Ìmọ́lẹ̀ Ayọ̀ parish ní Mòwe. Ṣebí bẹ́ẹ̀ ló ti ṣe ga o. Ẹ jẹ́ ká ṣọ́ra. Yẹ́rọ ọkọ ẹni, ó sú mi. Unnecessary thing. Kẹ́ẹ̀tì ẹ farabalẹ̀. Nínú gbogbo wọn, this particular Solomon, he's a cheerful giver. Títọ́ṣọ̀ bá máa fún ẹ ní nǹkan, ojú bí tí gbogbo ayé ti máa rí tán ti máa sọ pé ó ṣe ni.
á tẹ̀ tó ya fọ́tò pẹ̀lú àtúngbé sórí péèjì ẹ̀ níbi tí ò ní tí jùdé. Gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin ìyá kan tẹ́ ẹ nípẹ̀yìn lẹ́ fẹ̀yìn pọ́n, gbogbo àwọn tẹ́ ẹ sọ di dìdìrìn ní Kétu yẹn ní orúkọ Jésù, àfi tí rí ò bá kì í sẹ̀ lọ́rùn mọ́ lóko tó ráṣìírí ti tú àti rí adìyẹ. Ọlọ́run ò kì í fi nǹkan pamọ́. Tó bá dé á túdè á jáde. Lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ bàbá mi nínú Olúwa, ẹ̀yin obìnrin ìdílé Ọ̀ṣọ́fà, obìnrin ló ń tolé. Obìnrin ló ń tolé. Bẹ́ẹ̀ ni, nítorí táwọn ọkùnrin tí wọ́n bá fẹ́ yàwó, àwọn ìyàwó wọ́n lè jẹ́rú sídá, a máa lọ́kọ wọn ló ṣe kíní kan, ọkọ wọn ló ṣíwájú, ọkọ wọn ló gbẹ̀gbẹ̀, ọkọ wọn ló gbàárín, ọkọ wọn máa. Òun ló ṣe jẹ́ pé ọmọbìnrin wà very very important in the family. Ọmọbìnrin ló ń tolé. Ẹ pera yín jọ. Bó jẹ́ yìí mẹ́ta ni, ẹ stand in the gap, because shame tí Tọ́ṣọ̀ ń gbé wá sínú ilé fún yín lójoojúmọ́ is more than enough. And he wants to rub the same thing on Solomon, and it's not going to be possible. As long as you bá ṣe follow gbogbo yín ní kankan lórí wọ́ọ̀lù yín o. Àmà bá ìtókù sọ. Bẹ́ẹ̀ ni, wọ́n dẹ̀ ti yá mú lẹ́sẹ̀kẹsẹ̀. Ó dá nígbà tí ọmọ yẹn wá ń gba àdúrà, nígbà tó ń ṣe ìwúre, gbogbo yín ṣe wá ń pariwo. Nígbà tó sọ wípé tá bá rí ẹni tó ti lo ògo yín mọ́gbà, ọ̀run gbà á padà fún yín. Gbogbo yín ṣe pariwo, ẹ ṣe pariwo tẹ́ ẹ ṣe àmì o Jésù. Hypocrites. Hypocrites. Ó yẹ wá ká fọ́pẹ́ fún ọba Olúwa. Ẹ jẹ́ ká wá fọ́pẹ́ fún Olúwa. Èèrà ilẹ̀ wọ́n dúpẹ́, yanrìn òkun wọ́n dúpẹ́. Ẹ jẹ́ ká wá náà dúpẹ́, hallelujah, hallelujah, s'Olúwa. Ẹ jẹ́ ká yìn Olúwa. Amen. Help me share. Help me share. I need somebody to give us closing prayer. Ẹ wo Tọ́ṣọ̀ aláṣehàn àbúrò mi, mo tún padà sórí ọ̀rọ̀ ẹ̀. Olórí ìyá Kẹ́hìndé, nígbà tí mo ti ẹ̀ rí mọ́tò tó gbé lọ Bọ̀gìnì, àwọn tó ń tẹ́yìn wọn máa ń mi morúkọ mọ́tò. Mo ṣe bí provision ló kó síbẹ̀ ni. Nígbà tó ní kí ayẹyẹ kan máa lọ síbi mọ́tò, mo ṣe bí provision ló kó síbẹ̀ ní Tọ́ṣọ̀. Nígbà tó mú ìyá yẹn wọnú ilé tó ní ẹ jẹ́ ká wọnú ilé, ẹ jẹ́ ká lọ sọ̀rọ̀, ojú ò tiẹ̀ pẹ̀lú níbi tí ìyá yẹn ń gbé. Yes, bí ìyá yẹn sọ ó ní gbogbo yìí lẹ́jọ́ máa kọ́, gbogbo ẹ̀yin mélòó. Pẹ̀lú gbogbo nǹkan tí ìyá yẹn ti ṣe nílé ayé, pẹ̀lú gbogbo iṣẹ́ ìránṣẹ́ tí ìyá yẹn tó ti ṣe nínú ìjọ mímọ́ yìí. Tí ìyá yẹn bá wá ṣe nísìn, ẹ gbé kọmitì dìde, ẹ wá lọ ra pósí onídẹ tí ò useful mọ́. Pósí tó jẹ́ pé tẹ́ bá gbé pósí sílẹ̀, òkú tó wà nínú ẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí ní sun omi jáde lára kí ilẹ̀ ó lè padà yanrìn ni ó dẹ̀ gbọ́dọ̀ padà sí ààyè ẹ̀. Òun ni mo ṣe ṣètò àlè fún àwọn tí Muslim. Omi yẹn gbà tó bá sun tó bókú dọ́gba, torí ẹ ti decorate gbogbo náà, ẹ ti fi oríṣiríṣi nǹkan sí, omi ò padà sílẹ̀, òkú ya wá bẹ́.
ṣó dìgbà tí ìyá Kẹ́hìndé kábọ̀ torí ìyá yìí ò tiẹ̀ ní kú nísìn. Oh my God. Oh my God. Ìwọ wá ń sọ ń bẹ̀ ẹ̀yin nìyá gbogbo wa ẹ ti lọ́mọ tó pọ̀ ń tẹ̀ ẹ̀yin nìyá gbogbo wa kí lorúkọ ẹnìkan àjọsọ̀rọ̀ ẹ̀yìn àjọṣe kínní kan oníkọ́nìṣó nínú ilé owó inú ilé ojú òtí ẹ̀ tóbi tí ìyá yẹn ń sùn tó yẹ kó jáde lẹ́nu ẹ̀. Ok, ìyá ẹ sọ pé àwọn ò ní kúrò ń bẹ̀. Why? Because ẹ̀gbọ́n wọn ló kọ́ bẹ̀ yẹn fún wọn. Nígbà tán rí ìyà tí ìṣẹ̀lẹ̀ fi ń jẹ ìyá yẹn, ó kọ́ bẹ̀ yẹn, ó dẹ̀ fà wọn siblings ẹ̀ síbẹ̀. Ṣebí ìwọ tó ṣọ ìṣègbè ojókòó tẹjọ́ ń wo memory lane tẹjọ́ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. One after the other, mo dẹ̀ ti join wọn together as usual. Èmi àti Gbénga à ń sọ̀rọ̀ yín dájúdájú o mọ position o mọ condition tí ìyá yẹn wà all this while. I know you are evil. You are evil. Wàá dẹ̀ gbà á ní ẹ̀kúnrẹ́rẹ́. Mo ń retí ẹni tó máa pè wọlé ni o. Ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ wà níbí. Anybody can pè wọlé láti fún wa ní oore ọ̀fẹ́ sí nǹkan tí gbogbo nǹkan tá a ṣe lé nítorí àti kọrin. Mo ń retí ni mo ṣe ń tún sọ̀rọ̀ lọ o. Ní àti a sọ̀rọ̀ yín pẹ̀lú Démọ́lá. Démọ́lá bẹ́ẹ̀ ni àbí kí lorúkọ tìyẹn ti ń jẹ́ Adémọ́lá. A sì sọ̀rọ̀ yín níjẹta. Tọ́ṣọ̀ ẹni tó bá rí ẹ tí ò bá bẹ́ ẹ lọ́rùn tó bá dúró fún ẹ níṣẹ́ ló yẹ kó ra sọ pé kíkìnì òun àbí ejò kó rọra máa lọ kó máa fọwọ́ pa lórí báyìí. Tó bá rí ìwọ tó bá níṣẹ́ ló yẹ kó sẹ̀ nígbò bóyá brain ẹ̀yà á reset. You need to change, my darling brother. You need to change and remove your mind from this must be a pastor tipátikuku. Wo bó ṣe ń ṣẹ̀sìn àwọ́rò kiri ó tí mọ̀ sórí àwọn tó ń ti ẹ yẹn wọ́n ṣe ń ti ẹ bẹ́ẹ̀ ni wọ́n yín mú sí ẹ. Èmi tèmi gbọ́rọ̀ ni. Èmi tèmi gbọ́rọ̀ ni. Ó mà ṣe o. Olúwa Ọlọ́run alágbára a dúpẹ́ aláyọ̀ àyìn lógo fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa gbogbo wa pátápátá Olúwa. Ẹ má jẹ́ ká ṣàṣedànù. Mo wá mú tọ́ṣọ́ nìkan mo mú wá bá yín. Ọkọ ẹ̀ tó le bí òkúta Olúwa o. Ẹni àyà ọmọdé ni wèrè pín sí ṣùgbọ́n kò bókò. Òun lẹ̀rọ ọpá fún ẹ. Ẹ bá àtìpá àti kúùkù àti kòbókò àti bíríkì ẹ bá mi fi sọ ọkàn tó lé kókó yẹn ẹ bá mi fi sọ ọdọkàn ẹran kó má bàa lọ pẹ́ jù. Bàbá mi Adéwálé ẹ káàbọ̀ sà ẹ má bínú mo ṣẹ̀ṣẹ̀ orúkọ yín sí ni. God bless you sir. I love you all with the love of Christ. See you as the Spirit directs. God bless you. Hallelujah, 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 hallelujah. God bless you. Once again, I love you with the love of Christ. Ẹ jẹ́ ká tún lé ayé wa tò níbi tá ti dé yìí. Àmọ̀gbà tí Jésù máa dé. Ó ní dídé Olúwa ó kù sí dẹ̀dẹ̀ máa ṣọ́nà. Dídé Olúwa ó kù sí dẹ̀dẹ̀ máa ṣọ́nà. Ta ló mọ̀? Bóyá àárọ̀ ni, bóyá ọ̀sán ni, bóyá ìyálẹ̀ ta ni. Wàá kàn rò pé òun lálàá ni. Wàá kàn rò pé òun lálàá ni. Ló máa họrun fò, ló máa falala bí tèmi ń bí. Tí n bá sùn tí mi ò bá falala, àmọ́ mi á ní Yọláyínká orun yẹn ò débẹ̀. Ṣùgbọ́n tó bá jí báyìí tó bá yẹ pé mi náà tá bá fi lálá pàdé ara wa báyìí pé orun yẹn débẹ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ tó ọmọlúwàbí sùn. Ẹ jẹ́ ká túnṣe ìránṣẹ́ wa ṣe. Ẹ jẹ́ ká túnṣe lẹ́yìn tó
is an individual race pé àwọn kan máa tò látòkè yẹn tó ti parish tó wà tó dáadáa forum ta ní ta ti ń gba lecture yẹn ò lè sọ fún mi pé ò rí nǹkan kan àbí nǹkan méjì tẹ́ ti lè mú bẹ̀ àwọn màmá yẹn jẹ́ pé tá bá gbọ́ pé wọ́n gbóhùn ẹnìkan ta màmá ẹ máa pín kiri ẹ pín gbogbo ẹ̀ káàkiri ẹ kéde fáráyé pé Jésù ń bọ̀ ẹ tún ọ̀nà Olúwa ṣe ẹ ṣe ọ̀nà ẹ̀ ní mímọ́ képo máa dàbọ̀ pẹ̀lú àlìkámà képo máa dàbọ̀ Ọlọ́run gan fúnra rẹ̀ ó ti yọ èpò àti àlìkámà ó ti yọ kúrò ẹ̀yin fúnra yín lẹ̀ sọ́ra yín di èpò burúkú òun ni gbogbo ẹ̀ṣin jákujàku ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn tọ́ṣọ̀ tẹ́ ń kí láyà pé kó máa nìṣó pẹ̀lú iṣẹ́ ibi tó ń ṣe ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run á gbèrú aládvice bẹ́ẹ̀ á gbé dìde sáwọn ọmọ tí yín náà kì í ṣe pé o ẹ tó bá lè ṣàmì ẹ̀ kó gbé tó ẹ̀mí hallelujah.